kálí jẹ́ bá olúwa ní ìdí mi lónìí kí wọ́n á ní ọ̀nà pọ̀ kò sáyè ìfẹ́ dá ọmọ ìyá mi lóhùn kí ni mo mà ti dìde níwájú ọlọ́run ọba yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi bí ti máa rí náà lórí ọlọ́run wọlé ànábì Muhammad sallallahu alayhi wa sallam yòbó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam bá yòbó ń ṣe ọlọ́run dáadáa sallallahu alayhi wa sallam ìmúlá màkàlẹ́kà bẹ́ẹ̀ bá yòbó ń ṣe ọlọ́run ọdún tí ń bọ̀ yóò tún sojú rẹ̀ láyé. إذا ما شئت في الدارين تسعد فكفري بالصلاة على محمد فكفر بالصلاة على محمد أي بابنا وأباين بلدولو الحمد لله أكي أيني Allah wo de olówó kò má wà láta máa yin olówó tí ò ní kan sí olówó tó yá wọn ẹ̀yin ò yá wọn ẹni náà bẹ́ẹ̀ ti rí Sayyidina Usman lè fi jọ Sayyidina Usman àwọn náà mo dákọ̀ lẹ́yìn ẹ̀rọ ní àwọn yìí àti Abdurrahman ibn Awf Abdurrahman ibn Awf níjọ́ tí wọ́n kú ní Mákà tí wọ́n tẹ̀lé Ànábì lọ Madina ẹsẹ̀ wọ̀ ìyá wa bẹ́ẹ̀ tí wọ́n yóò bọ́ Ànábì yẹn ṣé ẹni bẹ́ẹ̀ tí yóò bọ́ Ànábì ọwọ́ tẹ́ fi yóò bọ́ Ànábì òun ní bẹ́ẹ̀ ní ti kọ́ máa sí. sallallahu alayhi wa sallam wọ́n a máa pe Abdurrahman ibn Awf wọ́n a máa pe ní gẹ̀nìyàn fi Makkata wọ́n gẹ̀nìyàn fi Madina. Allah. ẹni tó lọ́rọ̀ tó ní owó jù ní Mákà kò sí olówó rẹ̀ Abdurrahman ibn Awf ní Mákà kò sí olówó ẹ̀ wọ́n gẹ̀nìyàn fi Madina ní Madina náà kò sí olówó rẹ̀ níjọ́ tí Abdurrahman kanabi wá fẹ́ kú ní Mákà sallallahu alayhi wa sallam anabi fẹ́ máa lọ Madina tí wọ́n fẹ́ ṣe hijira àwọn ará Mákà wá gbogbo dé wọ́n ní wọ́n Abdurrahman ibn Awf dúkìá rẹ̀ yìí pọ̀ púpọ̀ báàmì dúkìá rẹ̀ yìí pọ̀ púpọ̀ a lè yọ̀ǹda fún Abdurrahman ibn Awf kó tẹ̀lé Ànábì lọ pẹ̀lú dúkìá ìkankan ló fọwọ́ mú. Sallallahu alayhi wa sallam. Ìsìláàmù tó fẹ́ ṣe yẹn báyìí bá Ànábì ló fẹ́ tẹ̀lé lọ gbogbo dúkìá rẹ̀ ti bẹ̀ ní ní Mákà ó ní mú wọn lọ kan agbẹ́sẹ̀ ti. La ilaha illallah. àmọ́ tó bá yẹ pé ó rí tè sí Mákà yìí tọ̀ gbogbo dúkìá rẹ̀ ayọ̀dá rẹ̀ fún wa. ẹ wà wọn sábẹ́ ẹ wò farabolẹ̀ wọn fọlọ́ wọn sàárù ní àhàyọ̀nálẹ̀ àdìlà tàhùbà fọ́nkọ̀dọ̀ nílùú wọ̀hún zahiruna shagalatihum ibadatullahi hatta hasiban nasu anna fihim jununa. ṣebí táwọn náà là ń sọ títí di sí. shagalatihum ibadatullahi hatta. Abdurrahman ibn Awf oníṣẹ́ nítorí wípé kí n má tẹ̀lé ó ń ṣe ọlọ́run lọ ẹbí ní ẹ̀ka ẹ̀ ní fún mi ní dúkìá mi ó dà mo yọ̀ǹda gbogbo ẹ̀ fún un. shagalatihum ẹ bá yọ̀ bó ń ṣe ọlọ́run. ibadatullahi hatta hasiban nasu anna fihim jununa. ọwọ́ tẹ̀lé Ànábì lọ láì mú píìnì lọ́wọ́. La ilaha illallah. ó tẹ̀lé sí ọlọ́run láì mú píìnì. wọ́n wá dé Madina ńgbà wọ́n dé Madina tí wọ́n fi wẹ́lkọ̀mù Ànábì Sallallahu alayhi wa sallam. òun ni wípé wọ́n fẹ́ gba Ànábì lálejò
ẹni oníyàwó méjì ní Madina wọ́n wá fún ẹni tó tẹ̀lé ànábì tí oníyàwó kankan wọ́n fún oníyàwó kankan. ìbàdàn tẹ̀sí dúníyà ilẹ̀ kábàdó níbi á. ń bọ̀ ẹni onílé méjì wọ́n dọ́pù lẹ́kan fún ẹni tí onílé tó tẹ̀lé sí Ọlọ́run. ìbàdàn tẹ̀sí dúníyà ilẹ̀ kábàdó níbi á. yóò fún àwọn tẹ́tẹ̀ lánàbì yóò fún un farabalẹ̀ torí wọ́n mọ̀ pé gbogbo táǹkójọ yìí wọn ò ní sin wá papọ̀ mọ́ ẹ̀rí bí mo ti múra yìí bàbá wa tí mo ní náà ní ń bẹ lára mi yìí ntẹ́yìn náà ní ń bẹ lára yìí aṣọ tí ń bẹ nínú kọ́ńbọ́ọ̀dù àwọn akọ́lá ní oúnjẹ tí ń bẹ nínú kọ́ńbọ́ọ̀dù àwọn akọ́lá ní tora lè jáde táwọn wọlé mọ́ owó rẹ ti ń bẹ ní báńkì àwọn akọ́lá ẹni èyí tí máa ń bẹ lọ́wọ́ rẹ tó bá fi dùnyàn nínú ẹni ẹlẹ́ni tó sunkún ìbànújẹ́ wà nù lé rẹ ó sì dùn nínú jáde wọ́n ló rí dùnú àmórí kárí mi ló máa ṣe àwọn alájí fún wa ní 1 million Allahu Akbar ọmọ sì fẹ́ sanwó school fees yóò san 25,000 ó sì sún fún wa ní ilé rẹ̀ òṣèré ṣe. ìdájà dájú dùnìyà ilé kábàdó níbi á. ẹ wà wọn sábẹ́ ẹ wò bá ti tán sára oṣù Ọlọ́run ẹ wò bá ti tán sára ànábì. àlàyé ti fún wa. oṣù Ọlọ́run ànábì tiwa. iná dàda bọ́lábù. ẹni Abdurrahman ibn Auf ẹni tó wá fọ́ọ̀lù sí lọ́dọ̀ Ọlọ́run kẹ̀yẹ òun níyàwó méjì ó ní dúkìá tó pọ̀ ó lo ọlọ́lá ìwọ̀n sọ fún Abdurrahman ibn Auf pé gbogbo àwọn sábẹ́ yòókù láti há wọn ní nǹkan láti fún wọn ní nǹkan ẹni ó dúrọ́pù ìyàwó kan ẹni ó dúrọ́pù ilé kan ẹni ó dúrọ́pù gbogbo ẹṣin ràkúnmí. ìwọ Abdurrahman ibn Auf ìwọ àríkò ní kankan ìyàwó méjì lòún ní tó yọnu kí n fún ọ lọ́yọ̀ kan lẹ Abdurrahman ibn Auf ló wọ́n fẹ́. ilé méjì mo ní tó yọnu kí n fún ọ lọ́yọ̀ kan níbẹ̀ Abdurrahman ibn Auf ó ní mi ò fẹ́. Abdurrahman ibn Auf tá a náà ló ní owó kò ní máa ta ó ní tí mo fẹ́ lọ́dọ̀ rẹ ni pé yá mi lówó díẹ̀ ṣòwòṣòwò ni nígbà tí mo wà Mákà owó tó bá yá mi gbọ́dọ̀ bá mi fa bárkà sí i ìfìrí nǹkan sí ìlú Madina yìí ẹ máa wọ lọ́hún ọgbọ́n àwọn ló dá tó fi lówó ọ̀dọ́gbọ̀n kankan àìmọye ẹni tí wọ́n jọ bí yín tí mi ti kú àìmọye tájọ bí yín tí mi sì tún tọrọ oúnjẹ títí lọ́wọ́ rẹ títí dè sí ó kàn wù wá la sí ọba àti sí ọ̀hún agbára rẹ kọ́ ètè rẹ kọ́ ẹnu owó díẹ̀ tí wọ́n fún Abdurrahman ibn Auf ní Madina ló bá bẹ̀rẹ̀ bísíǹsì láàrin oṣù kan láàrin oṣù méjì ọlọ́pàá fún àlùbáríkà sí. wàlá ìjọdún yóò fún ní ìhà. àlùbáríkà bá dé. ìdá ìyá àti bàlá. ó dá owó olówó padà nígbà tó dówó olówó padà tán owó dé. Abdurrahman ibn Auf náà tó wà lẹ́ni tí tó ń yá wà ní àwọn èèyàn lówó ní Madina. wàlá ìjọdún yóò fún ní ìhà. owó yìí dé débi wípé ọlá dé iyì dé ó fẹ́ yàwó ń bẹ̀ ó kọ́lé ń bẹ̀ ó lọ́lá ń bẹ̀ ó níyì ń bẹ̀ ó ní gbogbo nǹkan ní Madina ó wá dìde ní new film Madina. ìdá ìyá àti bàlá ti wàlá lè mọ̀ kó lọ́lá. فما النار بمهترك الكريم ولو كان الكريم شو سمعت له به فما النار
فما النار بمهترك الكريم ولو كان الكريم من المجوس أو مولي ولو كان من الكريم مجوسي فما النار بمهترك الكريم أو شو سالاتينو ولو كان الكريم من المجوس فما النار من المهترك الكريم ولا الجود يمني إذا هي أقبلت ṣebí àwọn náà là ń sọ títí dòní. إذا هي أقبلت millions years lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ millions years lọ̀rọ̀ tá à ń sọ yìí ṣẹlẹ̀ kò sójú kódà kò sójú bàbá mi kò sójú bàbá mi kò sójú bàbá mi. ولا الجود يبغي kò sójú wọn àmọ́ a rí kánú tíra òun là ń kà títí di sí iṣẹ́ eré tí wọ́n ṣe náà là ń sọ yìí èrè tí wọ́n rìn náà là ń rìn ṣé wọ́n láwọn ará wọn kà ń jọ wò àdìsí ànábì tí a máa kà pé innamal a'malu binniyati fa innama likulli imri'in ma nawa faman kanat hijratuhu ila Allahi wa rasulihi wa hijratuhu ila Allahi wa rasulihi. Ìtọ́pẹ́ àdìsí wọn ni wípé nígbà àwọn ará Mákà rí pé àwọn tí wọ́n tẹ̀ láti lẹ́bi lọ tí wọ́n fún wọn níyàwó ẹni tó níyàwó méjì náà ń fún lọ́yọ̀ kan ẹni olówó méjì tá ń kówó fún wọn ẹni onílé méjì tá ń fáwọn èèyàn nílé tí wọ́n tẹ̀ ló ń ṣe Ọlọ́run làwọn tí wọ́n bẹ ní Mákà ni wọ́n wá gbọ́ pé Ànábì ta fara ni Ànábì ta dìtẹ̀ mọ́ Ànábì ta àti gbogbo nǹkan sún ní Mákà ìtí wọ́n bá tún ṣe fún Mádínà ni làwọn náà máa tún pẹ̀lú báwọn náà lọ Mádínà àwọn afẹ́ lọ sí Islam. Man kanat hijratuhu ila Allahi wa rasulihi. àwọn tí wọ́n lọ lákọ̀ọ́kọ́ òní wọ́n ṣe jíra àwọn tó tọ́ fillahi billah. wa man kanat hijratuhu lidunya yusibuha. àwọn tí wọ́n sì lọ ti torí táyé á fún wọn lẹ́san ayé àwọn tí wọ́n lọ ti torí tóbìnrin á fún wọn lẹ́san obìnrin. Ntọ́pẹ́ àdìsí wọn lò. Ṣé ẹ wá sóríire báyìí? Bí ká tiẹ̀ gbé yàn sọ́jọ́ bí àdìyàdì. Kẹ̀sì máa náwó bí gbé ẹ̀ lé tẹ́ fowó sí. Oríire ni. Mádínà tá a wá ń lọ, Mádínà tá a máa wà wá. Sayyidina Uthman. Wíbẹ̀ dáadáa. Kí ló dé ẹ̀ ń bá wọn sàáfì jàjà? Sayyidina Usmanu ẹnu ibi tí wọ́n rà tí wọ́n ti ń gbé o àwọn mùsùlùmí ti wá pọ̀ ọgbà wọn mọ́. Sayyidina Usmanu náà mú owó jáde báyìí ni wọ́n extend yìí rẹ̀. Ànábì ẹja ara sí mọ́sálásí. يا أبا بكر ọ̀rọ̀ wọn là ń sọ yìí ní ọ̀tẹ́ yìí. ويا فاروق يا سيدي عثمان سادات الورى. ṣé ìwà abú rẹ náà tí wọ́n mú ìwà abú tí mẹ́lẹ́ ọ̀rọ̀ tiẹ̀ náà lè tán bọ́ọ̀ bá káyà ò lè kẹ̀yìn gbogbo ń tẹ̀sí yìí ó ti wà ní omi ìzáà wọ́n ti kọ́ kalẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ hàn yín ẹ máa wò pé nígbà tá a sì wà láyé àbá sì tún ṣe jù báyìí. Fàtáyọ̀ olóyún